ṣe ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà tán mo lè ṣe nígbà ẹgbẹ̀rún tó ń gbá 100.9 FM má gbé mi lọ sọ́ṣẹ̀lẹ̀ síbi láàárọ̀ tí yóò ṣe jàre FEC ní tiwa ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o yé òní ọjọ́ ìkejìlá Tuesday ọjọ́ ìṣẹ́gun nìyẹn o ìwé aláwìyé mi sọ̀rọ̀ kan ó ní kẹ̀kẹ́ ń sáré kò lè bọ́kadà ọmọlanke ò lè bá mọ́tò kẹ̀kẹ́ ọ̀kadà ọmọlanke mọ́tò iṣẹ́ ọwọ́ ènìyàn ní gbogbo ẹ̀ ọlọ́run fún wa ní ọpọlọ ká fi ṣe nǹkan ẹ̀jẹ̀ àgbà pé ohun ìrìnsẹ̀ ni wọ́n ọmọlanke ni wọ́n ń tì ohun kẹrù ni wọ́n ẹ̀jẹ̀ wa fi àwa èèyàn wé kẹ̀kẹ́ mọ́tò ọmọlanke àti ọ̀kadà we may not get there at the same time but surely we will all get there a lè má dé bẹ́ẹ̀ ara ibi tá à ń lọ ní ìṣẹ́jú kan wákàtí kan ṣùgbọ́n certain pé a máa padà débi tí ọlọ́run fẹ́ mú wa dé yes or no capital yes ni o English is amidasi o only if you cannot fly you run if you cannot run you walk if you cannot walk you crawl by good means underline by all means kọ́ by good means ní ọ̀nà tó dá sáré pé o dolójú kan ìròyìn làwọn ká o Benjamin Adesina Ọlọ́runtọ́lá ní orúkọ mi ìjìnlẹ̀ níwèé ìròyìn ó gbéra tán láàárọ̀ yìí. Sometimes if an opportunity knocks at the door you to build a door. Wọ́n jẹ́ nìyẹn. ẹ kó ojúmọ́ mọ̀ níbi ìtọ́ba ti láǹfààní láti máa gbọ́ ọkọ̀ ní Tùngbà 100.9 FM àwọn àgbà ní igi ọsàn ni ewé ọsàn ni èso ọsàn náà ọsàn ni ènìyàn kò sàn wá sówó sọmọ àmín àti àṣẹ láṣẹ Èdùmàrè ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí ọ̀yẹ́ ti kákọ̀ọ́ ìjọjọ́ báyìí bẹ́ẹ̀ni ìjọjọ́ ti mọ́lẹ̀ kedere yóò ṣeéṣe fún wa àmín o àmín àti àṣẹ. Ọláyẹmí Àkànní lórúkọ mi. lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn Vanguard tó jáde tó hàn dé láàárọ̀ yìí ọwọ́ mi ló wà o. ìwé ìròyìn Nigeria Tribune iwájú mi ló wà lówùrọ̀ tòní. àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan gàdàgbà náà dé lójú ìwé ìròyìn lójú ìwé ìkíní ìwé ìròyìn Vanguard lókè téńtélé tí mo kọ́ rí ìyáàrin mo kọ́ ojú mi lọ́bẹ̀ straight pé Nàìjíríà orílẹ̀-èdè tó dájú ní àgbáláyé yes or no capital ẹ̀ pé a gbọ́dọ̀ pinnu tán ẹ jẹ́ kí tán wà lẹ́yìn ẹ̀ láti tako láti gbógun ti gbèsè èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ orúkọ tó wọ̀ dé ní èmi kọ́ àmọ́ ṣùgbọ́n wẹ̀sẹ̀ Adésínà ni mò ń wò yìí o Adésínà wà ní báyìí ojú kẹrin ló lọ wà ìwé ìròyìn Vanguard ṣé èmi náà ti lẹ́nu ni. nínú àkòrí ìròyìn ìwọ̀de lówùúrọ̀ tòní ìyẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune ẹ wo ẹgbẹ́sẹ̀ lé gbogbo dúkìá mi pátápátá tẹ́ bá kẹ́fín tẹ́ bá rí pé gbogbo owó tí rẹ̀ tó $500 million
ẹ̀bà lákàtà mi tá ń sọ bẹ́ẹ̀ òbí ló sọ di mímọ̀ lówùrọ̀ tó yìí. Àbújá jìnnà lójú ìwé kìíní ni mo ti rí ìwé ìròyìn Vanguard lókè téńté ni mo ti rí rẹ pé ẹ̀ẹ́dẹ̀bírú FG ìjọba àpapọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ látàrí kí ni o ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Anambra pé bí ẹni FG ní kẹ́ẹ̀dẹ̀bírú èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn aláwọ̀ yẹn ló kà á mọ́ ṣùgbọ́n bọ̀ṣẹ̀ orúkọ tó wọ̀n dé ní àti àwòrán tó wà bí tí mò ń wò bó ojúwe bàbá yìí Peter Obi ni o ojúwe 22 ló wà àkàwò. nínú àkórí ìròyìn tó jáde lówùrọ̀ tònìyàn nínú ìwé ìròyìn Nigeria Tribune iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkó ọmọ àti kìlọ̀kìlọ̀ ẹ wò ìwọ́de ìfẹ̀hónúhàn tako ọlọ́pàá dìgbòlùjà SARS ìrántí rẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ ṣe ẹ dá padà ẹ má dọ̀rọ̀ ẹ wo ẹni tó bá gbìyànjú náà lásán òfin wà lẹ̀ láti fọwọ́ ṣe kún òfin mu. lápásì lókè téńté ìwé ìròyìn òkè náà ṣáà ni o ìwé ìròyìn Vanguard tó hàn dé láàárọ̀ yìí ni mo ti rí lé pé ọ̀rọ̀ English àmì ni pé if you are working and things are not working stop and double check òun ṣiṣẹ́ nǹkan ò dẹ̀ sí ṣàyẹ̀wò lẹ́ẹ̀mejì kódà tó bá jẹ́ ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin márùn mẹ́fà tó fi máa rí pé n tó fa rè kò tí ì burú jù o lápásì lókè téńté ni mo ti rí lé pé ibi tí orílẹ̀ Nàìjíríà tí a ti mí sí ẹ̀ tó ti bọ́ ọlọ́mọdé ò bọ́ fọ́bọ́rẹ́lẹ̀ yé èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwòrán bàbá yìí rẹ o orúkọ rẹ o àṣìolù ojúwe 22 eégún ẹ̀ tó jáde ó mọ̀ ń wò yìí. ó ti kúrò ní àìwò iná àkórí rẹ̀ tó jáde lówùrọ̀ tó nìyẹn nínú wéré Nigeria Tribune yé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ yé ó ti dìbò lọ yá mi oníkálukú pẹ̀ntùkárẹ̀ kí ló fà á látàrí pèsè apá bí náà gbé sí apá wọn náà gbé sí lórí kí ni sẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lórí yíyan èèyàn sípò ẹ wò ẹ lọ sí ojú ìwé 22 ìwé ìròyìn Nigeria Tribune ló balẹ̀ sí lówùrọ̀ tó ní. ọwọ́ ìsàlẹ̀ kò gbẹ̀rẹ́ lọ́wọ́ ìsàlẹ̀ ni mo ti rí i pé ó ń burú jáìn bí àṣàyàn yìí aláwòye ni o pé ìdásígbò nígbò Imo Enugu bí ó ti hàn dé mẹ́nà pé ìkáyàsókè ní kó máa yá ìpànìyàn ìwé ìròyìn yìí ló gbé o èyí dẹ̀ rí o ojú ìwé 13 ìwé 13 ìwé ìròyìn ló ti hàn dé lágbára Ọlọ́run kíkà ni o. ìdí rèé tí mo fi níwọ̀n gbọ́dọ̀ sí Kúdùbùsì Kánú yes ẹ gbọ́dọ̀ yọ̀ǹda òkú rẹ̀ láti tìbọ̀ inú ilẹ̀ tá à ń sọ bẹ́ẹ̀ adájọ́ Balógun ló sọ di mímọ̀ nílẹ̀ ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó lánàá èdè yìí. kábíyèsí ọ̀rọ̀ ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ lèmi ti rílẹ̀ yìí o èyí tó wà lọ́dọ̀ mi ni mo rànjú mọ́ lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ àkọlé tó gbèrè bíi ṣẹ́rí Mercy Nnamdi Kanu olórí IPOB yẹn àti olóyè Sunday Adéyẹmọ Sunday Igboho Sunday Ọ̀ṣà yéè àìforíjì wọn amnesty ẹ̀fún wọn amnesty FG ìjọba àpapọ̀ ẹni àkọ́ ẹ̀fún wọn amnesty èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o òun sí Ọlọ́run kan tìjọ Methodist ló ń sọ bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ ẹni àkọ́kọ́ lọ́wọ́ tá a wà ní Nàìjíríà tó dájú ní àgbáláyé ojúwe kejì ló wà P2 kíkà ní o. mo rò pọ̀ ló ń gbẹ náà àwọn ọlọ́gìjọ sọ́lá rẹ yìí. ara o ṣé wọ́n ti fi ṣe agbẹnusọ fún gidi o. o ṣe agbẹnusọ fún ọlọ́rọ̀ náà. ẹ wo inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní ọjọ́ kìíní oṣù kejìlá la máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ tanisẹ́ lórí ẹ̀sùn owó tí iye rẹ̀ dídí ẹ̀ ní bílíọ̀nù 7 tí wọ́n fi kàn Fáyọ̀ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí lábẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí rẹ̀. ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí lẹ́yìn lójúwé kejì lọ́jọ́ kó sí tiẹ̀ pé látàrí àpérò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party People's Democratic Party tó jẹ́ power ní slogan tí wọ́n ó sá sí mi lọ́pọ̀lọpọ̀ power agbáwa agbáwa ọmọ arúgbó o àpérò wọn tó ń bọ̀ wọ́n ní fọ́ọ̀mù ó ra fọ́ọ̀mù ó gba fọ́ọ̀mù ó ti ń lọ ó ti bẹ̀rẹ̀ ojúwe kejì ló wà o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ẹdó wọ́n wọ́de ìfẹ̀hónúhàn lò ní wọ́ọ́rọ́wọ́ ìjọba ẹ̀sọ́wọ́ àwọn fáwọn kọmíṣánná ẹ̀sọ́wọ́ àwọn fáwọn níbo ní ìpínlẹ̀ Ẹdó ló ti wáyé. ọwọ́ ti bà àwọn akọ̀ àjàgbé èjò kan o àti mọ́tò bọ́ọ̀lì látàrí kékeré ni o níbo ìpínlẹ̀ Ògùn ẹnìkan bá púpọ̀ wọ́n látàrí ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ ju àkà ó nù kò nù ó ti kú láì wò ó ti jáde kíkà ní lágbára Ọlọ́run nínú ìwé kẹfà ló wà. ìwé ìròyìn Vanguard
nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní kó tó ti pa dókìlà bò torí akínà tí ń lọ lọ́dún fọ́rọ́wọ́. ẹnà afurasí kan rèé yé ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀nà pa wòlíì ó pa bàbá rẹ̀ níbo ní Akwa Ibom ló ti wáyé. ó tún pa bàbá rẹ̀. àbólódò olùtagbọ́n tí ò gbẹ àmú díẹ̀ díẹ̀ ni. lágbára Ọlọ́run tábà tí òkè lọ́run dé báyìí àmọ́ wa mú ní ọ̀kọ̀ọ̀kan. èjì. fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé o fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ ojúṣe gbogbo wa ni ojúṣe. fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé o ojúṣe gbogbo àníṣe fún ara rẹ kò ṣiṣẹ́ fáwọn yòókù. ìkéde yìí wá láti iléeṣẹ́ rédíò Tùǹgbá 100.9 FM. inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbá FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbá FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn afẹ́. ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o ìkànnì alábòkun fún alálùbáríkà Tùǹgbá 100.9 FM ibi tó jẹ́ pé FCC báyìí ọlọ́run kó rí bẹ́ẹ̀ o àfi ká gbà fọlọ́ ojú kejì ìwé ìròyìn Vanguard yé olórogún ni orogún ṣá ilé tí mo fẹ́ fèdè kàn yín wà ní ọwọ́ àárín mọ́ ó gbẹ̀rẹ̀ o àkọlé tó gbèrò pé ṣe rí Mercy Nnamdi Kanu jẹ́ pé olórí IPOB àti olóyè Sunday Igboho Sunday ọ̀sà pé bí làbà ṣe á gbé á máa gbé lálà wo ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dàbí ní àgbáláyé yàrá ìwọ̀n olùwàrí wa tẹ́bìjì ẹ̀fọ́ríjì wù Amnesty ni ẹ̀fọ́ríjì wọn o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o òun sí Ọlọ́run kan ló mú wá bí ìmọ̀ràn pé ààrẹ wa o ẹ̀fọ́ríjì wọn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní àbálà kó dànù a kì í kó alábàdànù pé iṣẹ́ ní sọ yìí wo àti ẹ̀gbá wọn dànù tó sọ̀nù ṣùgbọ́n òun fúnra ìṣá wọn lè ti dànù àti pẹ̀lú ìwé aláwòye mi ó ní ẹbọ ju ẹbọ lọ ètùtù ju èso lọ káfó dídí èèyàn rúbọ lójú oríta tó lè gbà wá kò sí fg àti ẹni àkọlọ láti gbà o òun ló ní fáfúrò ètò òde pé òun ṣe ọlọ́run ìjọ methodist kan tó pẹ́ wọlé bí o his eminence Dr. Samuel Chukwuemeka Kanu Use ni wọ́n ń gba ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáláyé ààrẹ Muhammadu Buhari lára ẹni mọ̀ràn pé iṣẹ́ rí ẹni tó jẹ́ pé olórí àwọn IPOB jẹ́ pé indigenous people of Biafra tí orúkọ ẹ̀wọ́n dédé Mercy Nnamdi Kanu àtẹ̀jẹ́ pé àjà fún ìrìnà Yorùbá pé bí ìlà àbáṣe gbé a máa gbé lára ni a lọ ní o tó jẹ́ pé orúkọ tiẹ̀ náà níbi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ẹ̀kọ́ Sunday Ọ̀ṣà pé ẹ fi orí jì wọ́n láti pé eléyìí ó ní kò sí nǹkan méjì táwọn fi mú wá bí ìmọ̀ràn pé á jẹ́ kí òpin dé bá gbogbo àwọn tẹ́pẹ́ alábẹ́lẹ̀ náà tẹ̀síwá tí wọ́n tẹ́pẹ́ àwọn tí gbọ́ta wọn tí bẹ̀ sí ó de kò tí yàn dé fún wọn pé àwọn náà lọ ó dà pé oúnjẹ wa máa yé ni ó dà pé wọ́n rẹwà jẹ ni àwọn akó mi àfẹ́ Nàìjíríà mọ́ àwọn wọ̀nyí náà gbogbo wọn á lè jẹ́ pé wọ́n á lè gbàgbé ẹ̀ pé á lè jẹ́ rodò lọ́mú mi gẹ́gẹ́ bó ti yàn dé nínú ìwé ìròyìn wọ́n ń sọ eléyìí dímọ̀ o ó ń ṣe ọlọ́run yìí ó ń sọ eléyìí dímọ̀ pẹ̀lú àwọn oníròyìn tẹ́pẹ́ ayé oníròyìn o ẹ̀yìn náà sì o gbogbo ayé ọ̀pọ̀ àti ìdí oníròyìn ó ti kú ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní Àbújá olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tó dájú ní àgbáláyé ni wọ́n ti ń sọ eléyìí dímọ̀ ní àná òde yìí o pé ó máa ṣàǹfààní láti jẹ́ káwọn jẹ́ pé wọ́n tún ní wèrè bẹ́ẹ̀ lọ́kàn kí wọ́n gbàgbé ọkọ̀ dì tàn wọn àti pẹ̀lú wọ́n wá ń sọ níbi pé ṣe rí ìmọ̀ràn míì tẹ́wọ̀n tó mú
wọ́n rí pé àwọn tó jẹ́ pé wọ́n ti pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 25,000 ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25,000 naira pé ó yẹ kí FG ìmọ̀ràn níyàn pé kọ́ máa san fún ọ̀tẹ́ pé àwọn ìdàpé kò níṣẹ́ lọ́wọ́ yìí pé torí pé ibi àti ìyá àti òṣì àti ìṣẹ́ ló mú ẹlòmíràn tó fi di pé ó di terrorism agbésùnmọ̀mí ìṣèfọ́kú àbí àńdàlóró àbí ẹ̀kàwájú wọn pé àwọn ilé ìjọba tí ó bá dẹ̀ sọ owó tí ò sọ jẹ́ sí nǹkan pé kò dẹ̀ sí nǹkan lápò pé abẹ́ síwá ọ̀rọ̀ ìgbà aláwọ̀ yé mi náà pé owó tán lọ́wọ́ oníwà àtàtà ó di òṣònú ajé òṣèyàn òṣù wọn tún wá mẹ́nu bà kíní kan bí ọ̀rọ̀ English àmì ọmọdé mẹ́pẹ́ everything in life is not the money but every important thing in life needs money gbogbo tó bá jẹ́ pé ó dára yára ló ń lò wọ́n jẹ́rí ọ̀rọ̀ tí oríṣi Ọlọ́run ṣe é kì í gómìn yẹn pé ẹ má máa kó dànù pé the man you look down upon today you may need tomorrow ní ọ̀rọ̀ ẹ̀ pé FG ẹ lè ṣiṣẹ́ láti lò láti mú kí àlàáfíà kó jọba pẹ̀lú àwọn tẹ́pẹ́ bí àwọn tó ń dà aláàmú yọ wá lẹ́nu yìí pé àwọn míì sọ pé ó pọ̀ ojú ẹ lọ o onífàkìlì tàn gbọ́dọ̀ take time ojú ẹ kejì lèmi ti kadì ẹ̀ ń bẹ̀ Abuja jìn ẹ̀nàwọ́ mú ìròyìn Vanguard SCCP2 ẹ̀ka o. Ọlọ́run tó lọ o lójú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tóní lọ́sàlẹ̀ gbẹ̀rẹ̀ nìyẹn ti lúgọ̀dẹ̀ mí níbi tí gómìnà ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje lánàá yìí ó mà ti gbé ìjọba ìyẹn fún ẹni tó jẹ́ ọmọ ọdún 14 ọmọdébìnrin torúkọ rẹ̀ mọ̀dé Àtíkà Mínú Yankaba wípóyà fún odidi wákàtí kan wọ́n náà ṣèjọba tukọ̀ ìpínlẹ̀ Kano fún láti fi sàmì ayẹyẹ àyájọ́ àwọn obìnrin lágbàáyé ó ṣe èyí di mímọ̀ látàrí àní gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ọ̀hún ìyẹn tí àwọn tó jẹ́ wípé àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún nípìnlẹ̀ Kánò tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbẹ̀ tó sọ di mímọ̀ wípé láti fi sàmì àyájọ́ àwọn ọmọbìnrin lágbàáyé ó gbé ìjọba oníwákàtí kan fún ọmọdébìnrin ọ̀hún lè tún sì jẹ́ pé ó fún wọn láǹfààní ó yá pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ ó yá ẹ ṣe ìpàdé àwọn ìgbìmọ̀ àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀hún fún odidi wákàtí kan lẹ́yìn wákàtí kan ọ̀hún tí àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wò wọ́n pẹ̀lú báyìí ṣe gbogbo ẹ̀lọ́kọ̀ọ̀kan èjèèjì ló pa fa ìjọba lé gómìnà lọ́wọ́ gómìnà ní kò sídìí méjì táwọn fi ṣe lé ojú pé láti lè jẹ́ kí àwọn ọmọ yẹn túbọ̀ ní ìgboyà pẹ̀lú ní akíkanjú láti lè jẹ́ kí wọ́n ní àfojúsùn tó dáa wípé iṣẹ́ àwọn náà kọ́ ra wọn gẹ́gẹ́ bí adarí lẹ́yìn wọ́ ọ̀la bákan náà lọ́mọ ṣìírí o ìyẹn ní ìpínlẹ̀ Bauchi níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà tó ti fún ọmọ ọdẹ́bìnrin kan ẹni ọdún 14 láǹfààní torúkọ rẹ̀ wọ́n ti mọ̀ sọ nípa Abdulkadir Mohammed ó yá wọ́n náà ó láǹfààní láti bọ́ sórí àléfà nígbàtí gómìnà tó yẹ̀bá fún ẹni tó rúkọ ẹ̀wọ̀n ọ̀dẹ̀mọ̀sọ̀ nípa kátà ní ọmọlé ẹ̀kọ́ kátàgùmọ̀ ọ̀hún ó yá láti sàmì ayẹyẹ àyọjọ́ wọn náà bọ́ sórí àléfà wọn náà wọn ò ṣe méjì kò sí méjì àfi ṣe gbogbo eléyìí kò ju pé láti lè jẹ́ kí àwọn ọmọ ìlú àfojúsùn pẹ̀lú túbọ̀ dídájú pé sẹ́ àwọn náà wọ́n náà gẹ́gẹ́ bí adarí lẹ́yìn bọ́ọ̀lá nínú ọ̀rọ̀ tẹ́ tó jẹ́ akọ̀wé ìyẹn fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún Ibrahim Kashim tó fi léde ó ní ìjà àwọn gómìnà ó ní wọ́n ṣe ìpínlẹ̀ yìí láti jẹ́ kí a túbọ̀ ní ìgbàgbọ́ nínú àwọn ọmọ wa pé lẹ́yìn wọ́ọ̀lá o àwọn gọ́gọ́ ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè àti àwọn ìpínlẹ̀ àti láti ríra wọn gẹ́gẹ́ bí ẹ tó yẹ pé sẹ́ẹ̀ àwọn náà wà ní lè ṣe adarí lẹ́yìn wọ́n ọ̀la ẹfẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹta ní kẹlọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. káàbọ̀ ọ̀làní àkànní ojú ìwé kejì ni mo sì wà olórogún ni o lápásì lọ́wọ́ àárín ni mo ti rí eléyìí pẹ̀lú àkọọ́lé tó ń gbèrú tó ń ti pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àpérò wọn o pé fọ́ọ̀mù àwọn ipò pé ẹni ní ó wà ní ipò yìí ní ó di ipò yìí mo pé ó dà pé fọ́ọ̀mù títà pé ẹgbà fọ́ọ̀mù ìtọ̀sẹ̀ ṣáà ló lọ yọ àkọlé tó gbèrò pé ó dà pé ó ti bẹ̀rẹ̀ o yé ọ̀rọ̀ English àmì ni ó ní purpose is realized when principle are followed téèyàn máa lè tẹ̀lé ìlànà do's and don'ts gbogbo tíyàn fẹ́ ṣe láì lórí do's and don'ts ìlànà tẹ́ pé àtẹ̀lé kó o lè rí ṣe ó yá má tẹ̀lé kó o má wà rí ṣe téèyàn máa lè tẹ̀lé ìyẹn fẹ́ tètè jí lágbára Ọlọ́run ẹ̀jẹ̀ ó tètè sùn tó bá pẹ́ sùn báyìí wọ́n á pẹ́ jí ni o olórí fáfọ̀ jẹ́ pé ó wọ́n dè láàárọ̀ yìí bẹ́ẹ̀ ló pé àwọn ìgbìmọ̀ jẹ́ pé kọ́mítì fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pé fọ́ọ̀mù láti gba fọ́ọ̀mù pé ipò yìí ẹni yóò di ipò yìí mú di ipò yìí mú pé ẹgẹ́ bí wọ́n ti là kalẹ̀ pé ní àná òde yìí ló yẹ kó bẹ̀rẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá pé kò lè bẹ̀rẹ̀ kí ló dé gẹ́gẹ́ bó ti yàn débi tí mo ṣe ní pé àwọn apá gúúsù àti apá ìlà oòrùn látàrí pé kí ni àwọn tẹ́ pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ wọn tí ìforí kòkòṣọ̀ ọdún pé ẹni báyìí ni báyìí ni pé eré ìjọ pé àkèrè wọn pètè ìyẹ̀wò àmọ́ ṣùgbọ́n mo ṣá ìyá lódò apá gúúsù àti àríwá ìjọ pé ó kọ̀ fún wọn gẹ́gẹ́ bó ti yàn dé ni wọ́n ní ọ̀sẹ̀ tó kọjá ní ẹgbẹ́ òṣèlú PDP yìí ni wọ́n tẹ̀ ti fi léde pé àwọn ti ẹ̀ ṣàtìlẹ́yìn fún ìjọ pé ìgbìmọ̀ jẹ́ pé
kọ́mítì yìí tó jẹ́ pé ẹni tó darí wọn ni gómìnà Enugu ìpínlẹ̀ Enugu lórúkọ tiẹ̀ wọ́n lè ní fáyì ogun ayé tó jẹ́ pé wọ́n ṣe àtìlẹ́yìn fún pé àbọ̀ ṣe làkàrẹ̀ yẹn ká ṣe àtìlẹ́yìn fún wọn ní àmọ́ ṣùgbọ́n mẹ́ta bó ti hàn dé pé àwọn kan wọ́n ní lọ́kàn náà ẹgbẹ́ òṣèlú ẹnìkan ní ẹ̀wọ̀ ó fi orúkọ tẹ̀ káwọn pé òun nìkan ní òrùjọ́ òṣèlú tọ̀rọ̀ jẹ́bi tọ̀rọ̀ fún mi pé àwọn kan ní lọ́kàn pé aago mẹ́jọ àbọ̀ pé wọ́n ti ṣílẹ̀ fúnlẹ̀ pé ẹ̀mọ́ ṣùgbọ́n ó ti fojú hàn dé ní pé ẹni tó jẹ́ David Mark ààrẹ lẹ́gbìmọ̀ máa ṣe òfin nígbà kan rí pé àwọn kan wò pé àwọn olóyè kó bọ́ sípò alága yẹn pé kí nípa pé láì yọ ẹnìkan tó pé ó ti jẹ́ gbákejì ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáńlá yẹn Àtíkù wọ́n ní òun tiẹ̀ tó ń ṣàtìlẹ́yìn bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Kaduna orúkọ tiẹ̀ wọ́n lè bí oyè sílẹ̀ ẹ̀mí ẹnìkan ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n lè bí Ahmed Makafi ní kó ẹ wo ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n nílé ìtàn tó fa ìfàsẹ́yìn lórí pé fọ́ọ̀mù yìí kí ní kó tẹ̀síwájú pé dàgbé ó jẹ́ kó àkùdé wọ̀ díẹ̀ ojúwe kejì ni ìròyìn yẹn pọ̀ ó gbalẹ̀ sílẹ̀ ẹ mọ̀ jẹ́ ẹ̀yin náà ṣe ra ẹ̀ka wo. Ọlọ́run tọ́lá o lójú ìwé kẹrin ìwé ìròyìn Nàìjíríà Tribune tún sí gbẹ̀rẹ̀ lọ́wọ́ kìtìntì lọ́wọ́ níbi tí igbákejì ìyẹn tó jẹ́ òǹdíje dupò ìyẹn ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ní ọdún 2015 bákan náà tó dìbò kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra mọ́sọ́ nípa ọ̀gbẹ́ni Peter Obi lánàá ló máa ti fọwọ́ da ìròyìn kan tó ń àti ẹ̀sùn kan lè tó fi kàn nù wípé owó tí iye rẹ̀ tó $500 mílíọ̀nù wípé owó tó jẹ́ owó orílẹ̀-èdè Nàìjíríà ó wà ní àkàtà òun tóun ti pamọ́ sí ibì kan ó sọ nínú ọ̀rọ̀ ní ó ní ròyìn yìí kì í ṣojúlówó ìròyìn ó sọ nínú ọ̀rọ̀ tó fi léde yẹn ẹni ìgbà kan jẹ́ gómìnà ọ̀hún ó ṣàlàyé ó ní òun ṣetán láti ṣe àtìlẹyìn fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láti tọpinpin láti tẹ̀lé àwọn tó yẹ pé wọ́n fẹ̀sùn kan òun yìí láti ṣèwádìí owó ọ̀hún fínífíní pé owó ọ̀hún ó wà ní àkàtà òun lánàá ló sọ di mímọ̀ nígbà tó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá lẹ́nu wò pẹ̀lú lórí ẹ̀sùn owó gbàǹtùmàtù tí wọ́n fi kàn yìí ó wá sọ́nà rẹ̀ ní ó ní tó bá jẹ́ pé irú owó bẹ̀ wà lákàtà òun nílò owó bẹ̀ lọ́wọ́ ìlàjì ẹ̀ lásán kó òun ní lọ́wọ́ ó níbi tó ń wà lẹ́nu wò ní síbi àti pé èmu kẹ̀ ó ní ẹ̀yin náà ṣàmọ̀ tí wọ́n bá dé owó èèyàn ẹ mọ́rùwà tó yẹ kíyàn wù ẹ mọ́rù tó yẹ kíyàn ṣe àwọn ògbésẹ̀ tí wọ́n máa gbọ́ ní gbogbo ẹ̀ ló ti wà lẹ̀ ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ o òun dẹ̀ ṣe tọ́sẹ̀ láti ṣàtìlẹ́yìn fáwọn oníròyìn láti tọpinpin owó ọ̀hún torí pé owó náà kò sí tó jọ bẹ́ẹ̀ o lákàtà òun ò kówó tó jẹ́ owó orílẹ̀-èdè àbówó aráàlú sọwọ́ tí yóò sì fi ẹ̀sùn ọ̀kan tí rẹ̀ tó $500 mílíọ̀nù ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ ó ní tẹ́ bá wá rí owó yìí o tó tọpinpin tó ṣèwádìí fínífíní tó rí pé yes lóòótọ́ owó ìwà lákàtà òun ó ní tó bá rí ẹ ṣe kódà ẹ gbẹ́sẹ̀ lé dúkìá òun Obi ló sọ di mímọ̀ lówùrọ̀ tó pé ó dáhùn lójú torí ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni ẹ lọ sójú ìwé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbi tó bí tó ti ṣàlàyé ọ̀rọ̀ mímímí gbogbo ẹ̀ lẹ́bàá ń bẹ̀ lówùrọ̀ tòní. káàbọ̀ ojúwe kárí ni mo gbà lọ ìwé ìròyìn Vanguard olórogún ni olápàtún ni mo tiri o lọ́wọ́ àárín gbùngbùn ló wà ń bẹ pẹ̀lú àkọlé tó gbèrú pé Nàìjíríà orílẹ̀-èdè tó dájú ní àgbáńlá yìí ni a gbọ́dọ̀ pinnu láti gbógun ti ìjẹgbèsè àwọn ìdojúkọ tó ní ṣe pẹ̀lú ìjẹgbèsè yáwó èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé bí Adésínà ni ọ̀nà kì í ṣe Adésínà tẹ̀mí o AFDB ẹni tó jẹ́ pé Adésínà tó jẹ́ pé ààrẹ ilé ìfowópamọ́ African Development Bank ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní bí gbèsè bá ti pọ́n kí kòkó tó pọ́n lágbára Ọlọ́run apá kòkó ò ní ka o òun ló dín fáfúrò èyí tó wọ́n dé ń bí o ẹni tó jẹ́ pé ààrẹ African Development Bank tó rí pé orúkọ ẹ̀ wọ́n dé ń bí o Akínwùmí Adésínà ní àná òde ìlú tẹnu bọ̀rọ̀ pé orílẹ̀-èdè tó dájú ní àgbáńlá yìí Nàìjíríà yìí gbọ́dọ̀ pinnu tán ìdojúkọ tó ní ṣe pẹ̀lú pé gbèsè àyáwó àfẹsẹ̀rẹ̀ àyáwó ẹ̀yẹ pé agbọ́dọ̀ gbé láti pinnu tán ni o tí èèyàn máa pinnu tán tó ní lọ pé ẹ̀wò yá tó ń ya agbọ́dọ̀ pinnu tán láti gbógun ti ìdojúkọ pé agbọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ yìí ó ń sọ eléyìí gẹ́gẹ́ bó ti hàn pé ní until you treat the source the symptoms persist orí rẹ̀ fọ́ mi nígbà tí èèyàn bá lọ ṣàyẹ̀wò tó ń ta ló máa ń orí fọ́ ìkókó ń bẹ àmọ́ kò sí ẹ̀kọ́ ìyá àgbẹ̀gbọ́n ṣe kó ṣe á tún máa padà wá ní o pé eléyìí ni agbọ́dọ̀ pinnu tán Nàìjíríà láti gbógun ti o ó ń sọ eléyìí di mímọ̀ ẹgbẹ́ bó tẹ̀lé pé àwọn kan ti ṣáájú sọ pé ní ọdún 2021 ni pé 35.5 million kan ni mò ń wí pé ó dà pé gbèsè pé ó tún wà lẹ́ ẹ wo ẹgbẹ́ bó ti wá mẹ́nu bá ń bí ní ètò kan tẹ́ kí wọ́n ṣe ọjọ́ méjì ni wọ́n fi ṣe ní olú ìlú Àbújá ní àná òde ìlú wa sọ̀rọ̀ pé ó ní gbogbo tó lè mú kí á jẹ́ pé Nàìjíríà tó ń yáwó àwọn tí
yẹ ká ṣe bí a ṣe ń rò ó ní yẹ kí ìjọba àpapọ̀ FG ká pinnu tó láti ṣe lébi pé ọrọ̀ ajé wa ní ti owó wọlé á lè rí gbogbo sókè sí kò ní sí pé èèyàn tó máa ń gbójú sókè pé abiyamọ tó tọ́ bàbá àti ìyá kò lè máa wọ́n mi náà kí ìyá jẹ́ kó má fẹ́ pèsè fún wọn bí jẹ́ kó ya náà fẹ́ ya o kò ní fẹ́ jalè o àmọ́ afẹ́ni fi kàpẹ́ gbajúmọ̀ jáde á ní jẹ́ kí n ya á lọ ya pé ẹ̀yà mi oníṣùgbọ́n ká lè ṣe léyìí kí ọrọ̀ ajé wa lè rí gbogbo sókè pé a gbọ́dọ̀ pinnu tán lórí àwọn kan tó yẹ kí a ṣe ní Nàìjíríà kó lè rí bí ó ti yẹ ká rí o ẹ wo ó sọ tó pọ̀ níbí láàárọ̀ yìí àmọ́ ṣùgbọ́n mo ṣá èmi ka díẹ̀ ńbẹ̀ níbi tó ti sọ pé ó ní tẹ́ máa ń gbọ́ pé gbèsè ọ̀rọ̀ yìí ní ìṣàbí ló parí pé those who go are borrowing we also go as sorrowing S àti B borrow ẹ̀yà mi ó ń tàn náà tó ká ó ń dùn mí o torí nígbà tó bá ń jẹ gbèsè máa dùn wọn tó máa sábà àwọn àdìgbò ó ti pọ̀ jù ojú ìwé kẹrin mo ti ka díẹ̀ ńbẹ̀ òní fákìtì náà take time gbogbo yín wò mí àwòrán kan ní. lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nàìjíríà Tribune àwòrán ẹ̀ lè má fi yọ̀ mí sẹ́ ẹrù àwòrán ó fẹ́ pa. kábíyèsí Ọlọ́run ìwé ọbẹ̀ gbogbo ìṣe ọmọ ọbẹ̀ má fi yọ̀ mí sẹ́ lóògùn èrìà. ìwé ìròyìn Nàìjíríà Tribune tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ nínú ìròyìn wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó ti ṣe kìlọ̀kìlọ̀ pé ẹ wo àwọn ò ní fàyè gba ìwọ́de kankan tàbí àpéjọpọ̀ èyíkéyìí fún kíni àní fún ti ìrántí ti SARS ìyẹn ìwọ́de fọ́nà takò àwọn ọlọ́pàá ẹ̀ẹ́dẹ́gbòlójà SARS ti ọdún tó kọjá láti wáyé ní ìpínlẹ̀ Èkó èyí wáyé látàrí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lè tó fi léde mọ́sán nípa ọ̀gbẹ́ni Adékúnlé Ajíṣebútú tó fi léde fáwọn oníròyìn lánàá ó ṣe àlàyé ó ní àwọn ti gbọ́ ìròyìn àti àwọn tó ń gbọ́ fínífíní pé àwọn kan ṣetán láti kó ara wọn jọ bẹ́ẹ̀ sì ni wọ́n ṣetán láti ṣe ìwọ́de ànífúntì ìrántí ayẹyẹ ọdún kan àkọ́kọ́ pèsè àní táwọn ti lé SARS kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà wọn náà kan ṣetán láti kó ara wọn jọ wọn ni iléeṣẹ́ ọlọ́pàá kò ní lajúlẹ̀ kí tàdùbọ̀ kó wọ́n sẹ̀ látàrí ìrírí ohun táwọn èèyàn ti fojú winá yẹn ní ọdún tó kọjá níbi ìwọ́de ìfẹ̀hónúhàn SARS láyé ìpínlẹ̀ Èkó kò ní jẹ́ fojú winá rú rẹ̀ mọ́ lẹ́yìn èyí lọ́wọ́ sọ dìbò pé ẹnikẹ́ni tó wọ́n sì kún òfin bá tẹ̀ ipò péjọ tàbí ṣe ìwọ́de ní àwọn òní méjì bẹ̀bà láti fọwọ́ sì kún òfin mú irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ tó pé kíni àwọn òní fàyè gba irúfẹ́ ìwọ́de bẹ́ẹ̀ kó tó wáyé ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀rọ̀ tó fi léde wọn ní ipò tí orílẹ̀-èdè wà lọ́wọ́lọ́wọ́ àti ìpínlẹ̀ Èkó àwọn òní fàyè gbẹnikẹ́ni láti tako tàbí rúfin tàbí láti dá ìlà ìlú sílẹ̀ láàrin ìlú tàbí láti lè jẹ́ kí àwọn ará ìlú kọ́mọ̀tù wà ní ìfọkànbalẹ̀ wọ́n ní gbogbo ìpápátá làwọn ṣetán láti pèsè àtò ààbò tó lọ́rìn fáwọn olùgbé ìpínlẹ̀ Èkó àtàbí gbé rẹ̀ fún ìdí èyí wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ pé gbogbo èyí tẹ́ bá la lára ẹ má lọ o gbogbo èyí tó bá jẹ́ wípé ẹ ti la bí àgùntàn ẹ má fi wò ó ní bí àgùntàn torí ìdí èyí torí pé kí ni àwọn ò ní gbà kí irúfẹ́ ìwọ́de bẹ́ẹ̀ kó wáyé ní ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ náà òun lọ́mọ tó lọ sórí ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọ̀dọ́ pé àwọn gbẹ́ pé àwọn kan fẹ́ kóra wọn jọ tàbí ṣe ìwọ́de láti ṣe ìrántí pé ó pọ́dún kan táwọn ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn SARS àdé láti lé wọn wò gbọ́ ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá àwọn òròyìn àwọn táwọn gbọ́ àlà lásán ni o ẹ má rọ síta o àdéṣe ẹ má fi wò bọ̀ ni bí àgùntàn tó ní pé kíni àwọn ti dúró ti pọ́n káàkiri gbogbo ti nítòdì ìpínlẹ̀ ọ̀hún láti fọwọ́ sí kó òfin mẹ́nikẹ́ni tó bá péjọ tàbí kó àwọn jọ lórúkọ wípé àwọn fẹ́ fi ṣe ìfẹ̀hónúhàn lé orúkọ SARS ìyẹn ní ìtọ́ṣe ní ọdún tó kọjá ogúnjọ́ oṣù kẹwàá ọdún tó kọjá ẹ wo ìròyìn pọ̀ jáàtì rẹ níbí pẹ̀lú iṣẹ́ kìlọ̀kìlọ̀ ìyẹn fún àwọn tó ṣe pé àwọn fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ní ìrántí ibo àwọn fẹ̀sàsì wọn sẹ̀ nípa ẹ̀ bá àfọ̀pọ̀ sísẹ̀ ẹ wo ká máa dìbò ẹ̀ mọ́ ojú ẹ̀ kejìdínlógún ló wà ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ ọ̀tún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. ojú kẹfà ìwé ìròyìn Vanguard ní mo gbà lọ yé olórogún ni o lọ́wọ́ àárín ni mo tiri lè pẹ̀lú àkọlé tó gbèrú pé awakọ̀ àjàgbé ejò kan àti ọmọ ẹ̀yìn ọkọ̀ mọ́tò bọ́ì wọ́n fi ọwọ́ ṣìkún mu látàrí ikú ẹnìkan tó bá kú bọ́wọ́ tẹ́ pé òun àwọn tó àjọkẹ́lẹ́ tiẹ̀ lọ níbo ìpínlẹ̀ iṣẹ́ yá ọmọ Ògùn nípínlẹ̀ Ògùn ni o àkọlé tó gbèrú ni o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bẹ́yìn ò jẹ́ gbèsè tí yóò dáràn wọn ò ní bèrè iye tó ní àmọ́ tí èèyàn bá lè lọ́nà èlò lẹ́yìn náà lọ́wọ́ gbà sí mọ́tò tẹ̀ fọ́ yìí èlò àwọn olódì fáfúrò yìí tó wọ̀ dé yìí o ẹgbẹ́ bó ṣe pé ẹnìkan tó pẹ́ wá padà gbé ejò ní ọwọ́ sí fún ti tẹ̀ níbo ní ìpínlẹ̀ Ògùn àtẹni káàdì pé kí ni tó mú kí ẹnìkan tó jẹ́ pé òun àánú ọkọ̀ tiẹ̀ tó mú kó bá kó bọ́wọ́ níbo ló ti ṣẹlẹ̀ ní Ọ̀tà Ìdíròkò ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ẹgẹ́ bó ti hàn débi ẹnìkan ní ẹ̀wò ẹ jẹ́ kí n sòótọ́ fún yín ọ̀rọ̀ English àbí lómísẹ́nu ní for every light o
another life is needed to cover it pé téèyàn bá ti purọ́ báyìí lágbára Ọlọ́run ó máa padà jáde ní pé òun ò lè jáde lọ torí kò fẹ́ purọ́ kóun sóòótọ́ bẹ̀ fún yẹn pé téèyàn bá yí lọ́kàlẹ̀ bí àpò wa mo tún lọ ń kọrin lórí afẹ́ náà rọ yìí bá lò ó ní ohun tó ọbẹ̀ rí o pé ọkọ̀ àjàgbé yìí pé ní ṣe ni ọkọ̀ ìjánu ẹ̀ dà pé ó kọṣẹ́ lóye ìjẹ́ pé búrẹ́kì fèlè ó nílé ni o ó ní bó ṣe mú wọ́n ṣe àlàkalẹ̀ ọkọ̀ nọ́mbà ọkọ̀ yìí síbẹ̀ pé Isuzu truck jẹ́ pé XV229 EPE ẹ̀pẹ́ nìyẹn o wọ́n ní ọkọ̀ ìjánu ẹ̀ àkójọpọ̀ bẹ́ẹ̀ pé ó kọṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́pẹ́ nìkan tí ó péré tó wà nínú ẹ̀ ló ń wà bọ̀ ó ṣe lọ́wọ́ kọ́ yẹn tiẹ̀ ní ló wọ mbó ó di inú ọkọ̀ inú rírà inú omi kan mẹ́tẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé fáwọn tẹ́kọ̀ nínú ìgbà nìyẹn bá kú bọ̀ ṣé ìbéèrè náà lónìí pẹ̀lú ikú pé gbogbo ọlá máa kó kírísítẹ́nì gidi tó tọ́ Bible of Sunday school ọ̀fọ̀n Bible school wọ́n lè má dá wọn torí pé ẹ̀kọ́ nípa náà bí sá Jésù padàbọ̀ láṣọ àṣẹlẹ̀ àwọn ṣùgbọ́n bòṣà ọjọ́ wo la máa kú ta ni tó kàn níbo la máa kú sí irú òkú òru bàbà kò sí ẹ̀dá ọlọ́ọ̀kọ́ tó bá fọwọ́ gbà lẹ́ẹ̀kejì délé ẹ̀kẹta pé nǹkan báyìí ní ìdáhùn sí ìbéèrè mẹ́rin yẹn pé àrùn ìfẹsẹ̀ sí jẹ̀rì Yorùbá ìbá ọlọ́ọ̀ ìbá wọn ní àrùn ìfẹsẹ̀ sí kì í sí ìrìnàjò ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá pọ̀ tiẹ̀ pé ilé ìlú wa mọ̀kọ́ pé ẹ wo ètò ti ṣẹlẹ̀ ń bí o wọ́n ní kíá lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé ẹ̀ńtẹ́ kó ti bá pọ̀ wọ́ọ̀yì ni wọ́n gbé lọ sí general hospital tó wà ní Ọ̀tà láti fi òkú ẹ̀ pamọ́ sí tó ń ṣe òkú lójọ́ sí àmọ́ sí púpọ̀ ṣáwó iléeṣẹ́ ọlọ́pàá division police tó ẹ pé wà ní onípàlù wọ́n ní ọwọ́ ti tẹ awakọ̀ àti ẹ̀ńtẹ́ pé mọ́tò bọ́yẹ̀ pé ẹja tí àwọn mú tó lóun ò ṣeré pa ẹ̀sọ́ fún inú ìṣàsùn ni wọ́n ti pẹ̀lú wọ́n fi ọ̀rọ̀ English àmì káàdì ẹ̀ pé if you go it God's way you will go a long way. Ojú kẹfà ni mo ti ka díẹ̀ mbẹ̀ ìwé ìròyìn Vanguard. tàfíkà díẹ̀ lẹ̀ lówùrọ̀ tòní lójú ìwé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùrọ̀ tòní látàrí àwọn ìròyìn kan tó ń lọ káàkiri ní ìpínlẹ̀ Zamfara ẹni tó jẹ́ akọ̀wé ìyẹn agbẹnusọ ìyẹn fún àjọ tó ń rí sí ìdàgbàsókè àní ohun tó jẹ́ pé wọ́n rí sí ètò ìyẹn ìṣèjọba ìpínlẹ̀ ọ̀hún ọmọ àti sọ́ọ́dì mímọ́ wọn ni ẹ̀wò ilé táwọn bí wò ní fún ìdàgbàsókè àti ìlọsíwájú fún ìgbéyìgbádùn àti àwọn àtúnṣe kan fún èyí táwọn ṣètò gẹ́gẹ́ bí iṣẹ́ àkànṣe tíjọba ìpínlẹ̀ àwọn tí wọ́n gùn lé wọ́n nílé táwọn ti dìwó lulẹ̀ wọ́n ló tó 100 níye yẹn ní Zaria ní ìpínlẹ̀ Kaduna iná ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi léde wọ́n ṣe àlàyé wọn ní ìyẹn tí orúkọ ìwé ìmọ̀sán nípa Garba Nuhu tó fi ọ̀rọ̀ ìlédè tó fi fáwọn oníròyìn ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọn ló ti gbọ́ròyìn ọ̀hún náà ìyẹn ìròyìn òfegè tó lọ káàkiri orí ẹ̀rọ ayélujára pẹ̀lú fi ẹ̀sùn tí ó tọkàn ìjọba ìpínlẹ̀ ọ̀hún ó wà mẹ́nuba ó ní ẹ̀wò ó ní fún ìdàgbàsókè àtàwọn ọ̀kan òjọ̀kan iṣẹ́ tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n gùn lé fún ìdàgbàsókè àti ìgbàyẹ̀gbádùn àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ó mẹ́nuba ìdí àti ohun tó fi ṣokùnfà tí ìjọba fi gùn lé àwọn iṣẹ́ àkànṣe náà àti láti lè jẹ́ pé àwọn ilé tó ṣe okùnfà àwọn èyí tó lè fa ìdíwọ́ ìdàgbàsókè agbègbè ọ̀hún tí ìjọba bìwó lulẹ̀ ó ṣe àlàyé síwájú sí i ó ní iṣẹ́ ọ̀hún àwọn ṣe lẹ́yìn odidi ọjọ́ kan yẹn wákàtí mẹ́rìnlá tí wọ́n fún àwọn tó yẹ pé wọ́n ní dúkìá ọ̀hún tí wọ́n sì kọ̀ láti tẹ̀lé àṣẹ ìjọba ó ní lẹ́yìn yìí ni àwọn ṣe èyí kódà kò ṣàmẹ́nubà ọdún tó yẹ pé àwọn ti bẹ̀rẹ̀ sí gùn lé àwọn iṣẹ́ àkànṣe lọ́dọ̀kùnjọ̀kan ní agbègbè ọ̀hún ẹ wo ẹ fẹ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sí ojú ìwé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ ti máa bá pàdé. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run láàárọ̀ yìí ọba tó dákú tí kò nípa àpáta lé olóko dá sí ewúrẹ́ àgẹ̀dẹ̀gbẹ̀ tá a gbé fọlájẹ yìí ó tún bá wa ṣe láàárọ̀ yìí ó ti ń bá wa ṣe bọ̀ kò ní ṣàì máa bá wa ṣe lọ títí ayé àmì àti àṣẹ o gbogbo olólùfẹ́ ìkànnì náà adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ pẹ́ òkun o ẹ ṣe ẹni àkọ́kọ́ ìkànnì ya ìkórìíra olówó àbílẹ̀ olówó sínú lè brand sẹ. rere mímí dòdò mi ajàfẹ́tọ̀ mẹ́rin kábíyèsí ọlọ́njẹ́ arígbẹ́sà àmì àti àṣẹ onídìí ẹ̀rọ àròyìn ìjìnlẹ̀ inú Tèmítọ́pẹ́ Òjó lágbàgbé Sodiq. láì fi wá ọwọ́ sọ̀kìtì ìgbìwà lásìkò yìí ọlọ́run níjó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ àmì àti àṣẹ o English yàmi ó ní sí problem sí opportunity nínú àwọn ìṣòro tá à ń bá pàdé tá à ń kojú yẹn ẹ má jẹ́ àṣe nǹkan tí ó yẹ ká ṣe o àǹfààní pọ̀ ń bẹ ẹ má ṣe mí gbọ́ o àǹfààní rẹ ni mo sọ nípa ẹ̀ lápákan lápásí níwájú àti ẹ̀yìn rí mú lò dáadáa with time tó bá ti lò kan rí ó máa ṣílẹ̀kùn fún mi Benjamin Adésínà Ọlọ́run tó lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. tó bá ti mọ tó fẹ́ fowó ṣe o lè lọ yá owó àǹfààní náà ni. tó bá rí yá ẹ̀dá fẹ́ yáwó kò rí yá Ọlọ́run pè tí ẹ gbèsè Ọlọ́run dẹ̀ ni kò rí yá kò fẹ́ káṣírí ọ̀tún ni. àṣírí ẹ wo títí nígbà tá a lọ fẹ́ àti pàdé ilẹ̀ Ọláyẹmí Àkànní lórúkọ tèmi ire o.